Yeah, as we were saying, to prove the identity of the Yoruba people, to verify their name along the line, to know who did this to us, tá ń ṣe lè fún wa, ká fi mọ kúlẹ̀kúlẹ̀ kí lorúkọ Yorùbá, ta ni Yorùbá, kí ni adé tó fi jẹ́ pé ó wá le burúkú pátápátá gbáà tó ọmọ ẹlẹ́ran tó fi ń jẹ egun tó ń họ́ jẹ ní àjẹyó lọ́sàn-án tòru. Kí ló dé? Why is it that the child of the butcher lives on bones? Who are the Yoruba? Ta ni Yoruba? As I said, mo ṣe sọ ní èyí tó kọjá, mo ní àwọn nǹkan tí máa lò láti fi òótọ́ ọ̀rọ̀ láti fi hàn wá. Scripture, ọ̀rọ̀ inú àkọọ́lẹ̀ ìwé àkọọ́lẹ̀ tá gbà tí Elédùmarè filẹ̀ fún wa, tí wọ́n ti lo àwọn àkọọ́lẹ̀ yẹn tí wọ́n ti pa lára ẹ̀ pọ̀ tí wọ́n ti sọ di bíbélì, tí wọ́n pè ní bíbélì. The scrolls, carvings and the likes have been put together and now called the Bible. A máa lo bíbélì. We will use scripture. We will use archaeological evidence. We will use oral history. We will use culture, tradition. We will use visual observation. Àwọn nǹkan wo la máa lò tó máa fi mú òótọ́ ẹni tí Yorùbá jẹ́? Àdìtú ni, ṣùgbọ́n àwọn nǹkan tí a máa fi tú àdìtú yẹn ó ti pín káàkiri. The pieces of the puzzle. Kí la máa lò? A máa lo ìwé àkọọ́lẹ̀ ohun tó ń pè ní bíbélì yẹn, a máa lò. A máa lo gbogbo ohun ẹ̀rí tó wá láti inú ilẹ̀ nínú iṣẹ́ tí àwọn olóyìnbó ń pè ní archaeology, ṣùgbọ́n tó jẹ́ pé tí wọ́n bá wá inú ilẹ̀ níbi táwọn èèyàn gbé rí, tí wọ́n bá wá àwọn erùpẹ̀ yẹn, àwọn erùpẹ̀ ti sùn lórí erùpẹ̀, àwọn ẹrẹ̀ yẹn bọ́ ti ń lọlẹ̀ sí àwọn èèyàn tó ń gbé ní àwọn àsìkò wọ̀nyẹn, ó ní bá a ti ń wọ̀n, á dẹ̀ ní bá a ṣe ń ṣe àwọn àyẹ̀wò àwọn ohun tó gbé ń bẹ̀, gbogbo ilé tó ń gbé, gbogbo wọ́n ṣe gbé, oúnjẹ tó ń jẹ, gbogbo ẹ̀ ló ní ẹ̀rí. Àwọn iṣẹ́ ńlá bẹ́ẹ̀ yẹn tán ti ṣe, tán ti rí òótọ́ ọbẹ̀ tí wọ́n dẹ̀ wá fẹ́ polongo ẹ̀ fún gbogbo aráyé nítorí pé kí ni àwọn nǹkan tí wọn ò fẹ́ ló jáde ń bẹ̀ torí wọ́n ti mọ ohun tí wọ́n ti wí fún gbogbo aráyé, kò dẹ̀ rí bí wọ́n ṣe rí. The archaeological work has shown that the people of the areas where the archaeology has been done are not the same. The archaeology is pointing to a people who are not representative of the common picture of today. So that is why the findings are not widespread known. It is why you are not seeing it on the CNN, BBC, your national carriers, NT, and the likes, because they get sanctioned from the other ones before they can show anything. You get that? They can't show you what they want to show you. They don't get clearance from Igbo people. You are not independent. You are not independent. Let's do that for another day. So mo yẹn sọ àwọn nǹkan tí wọ́n fi ṣe ẹ̀rí, àwọn àṣà, àwọn ìṣe, àwọn ọ̀rọ̀ tí a ń sọ, àwọn oríkì, oral tradition, àwọn oríkì ìdílé gbogbo, ó ní àwọn nǹkan tó máa ń wà nínú oríkì. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, gbogbo ẹ̀ pátápátá ló máa fi yé wa ẹni tí Yorùbá jẹ́. Ṣé Yorùbá lórúkọ wọn, mo ṣe sọ, ṣé Yorùbá lórúkọ ẹ̀yin Yorùbá? Yorùbá kọ́. Tó wá nígbà tí kò tẹ ìpẹ́ rárá ni. Tí àwọn Oòduà bá wálé lénìí báyìí lénìí kò Oòduà jáde lénìí, if Oòduà, if he was to appear today and he asked of his people and they say, oh, these are the Yoruba people, say, then where are my own people? Because there was nobody called Yoruba by his time. Same thing. The Obas like Oba Aresa. In fact, Oba Aresa, kí ló dé tí wọn kì í sọ̀rọ̀ nípa ọba yẹn tó bóyá kó ṣe sọ tó, but whenever they want to say anything
before they say two things wọ́n ní kò bàjẹ́ nígbà àwọn Olúgbó kò bàjẹ́ nígbà Ọba Àrẹ̀sà. Who is Ọba Àrẹ̀sà?